ما بال قريك شيئا كان قدره ما بال قريك شيئا كان قدره عليك بلوحه المحفوظ مولاه القصد منك إساما كان وافق فيه مرادي لك فامري ساكاي سيداو يا شيخ أحمدكي نعم اليوم كسا إن لم يكن فيه كساو فإكساو الناس أجناس أمور ما به قدر فامد ماله للجاري إساغو الفضيل فضيل كمال للمرء يشبه يا شيخ أحمد جيبي يا شيخ أحمد جيبي ó ti wà ókè ẹ dákun yóò dà fún yín. Wàhálà is okay. Thank you. Ẹgbẹ́ náwó oyè náwó bèbí. Ìfún kàtó àwọn àbá bó ìjẹ́nu. Alọ́bí wà sí láì. Ẹ̀sùn àbá àtẹ̀sánfún láàbà rẹ̀. Mo sáwùyé bí àbá. Ẹ bá ti ná ẹlẹ́ẹ̀kan tí mo pè é hùn. Ẹ̀sánfún láàbà rẹ̀. Ẹ máa wà dáadáa. Ẹ máa wà dáadáa sẹ́ẹ̀. Nísìnyí. Ibi wá sí lára, àwíyé àbá abẹ́ náwó fún ọ. Ẹ̀bá ti ná pọ̀ lẹ́ẹ̀kan. Ajawa Zainab Mubi, Aja Zainab Awoko Arewa. Wọ́n kí bàbá wa pẹ̀lú ànábì. Wọ́n wá lè kẹ́ pẹ̀lú 5,000. I think I have announced that. Ìlera ògèdè iṣu kún àti dẹ̀. Ará ò gbọ́dọ̀ ní dẹ̀dẹ̀ ní. Ará ò gbọ́dọ̀ ní dẹ̀dẹ̀ ní. Ẹ̀yin ò gbọ́dọ̀ ní ìlera o. Ìlera ògèdè iṣu kún àti dẹ̀. Ará ò gbọ́dọ̀ ní dẹ̀dẹ̀ ní. Sẹ́sì bẹ́ẹ̀ ní àwọn olólùfẹ́ ilẹ̀ yìí báyìí. Ará ò gbọ́dọ̀ ní ẹ̀yin ò gbọ́dọ̀ ní ìlera o. Ìlera ògèdè iṣu kún àti dẹ̀. Ará ò gbọ́dọ̀ ní Nakalita àgbà lọ́dọ̀ Sheikh Wakanda. Yakumullah. Sheikh Kanda. Bàbá ń lè yá. Nakalita àgbà lọ́dọ̀ wọn ni. Tàbátí àdálá ké fún yín. Bọ́lọ̀ ti lò fún ànábì tó fi bìjà rẹ̀. Bẹ́ẹ̀ bá lè sá dáadáa yóò bí rí mọ́lù ni. Tó sì mọ Nakali bí wọ́n ti ṣe. Bàbá àpẹẹrẹ ànábì. Ibi tẹ́ ẹ dé yẹn kò tí ì tó wa. Ọlọ́run kó tún gbé yín ga jù bẹ́ẹ̀ lọ. Àmín. Àyè mi bẹ tó tún wà òkè tí ó beyond the imagination yín Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún yín. Àmín. Alikọ́sì mi ṣe ámì fún yín. Àmín. Tabbat yada Abi Lahabi wa tabba. Àmín. Ma aghna anhu maluhu wa ma kasab. Àmín. Sayasla nara zata lahab. Àmín. Imra'atuhu hammalatal hatab. Àmín. Fi jidha hablum min masad. Àmín. Àmín aláriwo lẹ́ẹ̀kan náà. Àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك
سراجا وقمرا منيرا. Ó máa ka Kùránì lọ́wọ́ kí n wá sọ kankan o. Wọ́n ti pọ́ọ̀sì ẹ̀ kí n tó sọ tí mo fẹ́ wí. Ájì kọ̀mándà wọ́n nígbà tá à ń gbowó kònà àwọn ò tí ì dé 5,000 owó kònà fún bàbá wa àkọ́lé ànábì. Kọ̀mándà tiwa ni kọ̀mándúdú, kọ̀mánd success, kọ̀mánd mọ́zù. Ẹ ṣàwùsù sínú ẹ wá mú mi tẹ́ ti ń bọ̀. والذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. أبدا لباسطي أبدا لباسطي رب العرش علاك. alájẹ wa àpọ́nlé ọba oníwàásí àgbáyé ọlọ́run ló kú sọ yín dé èèyàn ló sọ yín dé بين الرجال بعلم ثم أسماك. láàrin àwọn èèyàn ọlọ́run dẹ̀ sàyín mú ọ sàyín sàlẹ́sà pẹ̀lú mà. في ثورة العلم ثم حسن الخلق سواك. ọlọ́run á fún yín ní nǹkan méjì tí ó sábà fún èèyàn ọlọ́run parí ìwà ìmọ̀ náà tó wá borí ẹ̀. وبالتساهل بالقرآن أعذاك. ká fi kùránì dára kákèlà ọlọ́run jẹ́ oyè pé mo gba kùránì kékeré lọ́wọ́ yín púpọ̀. دام الولاية من الله أنشاك. ẹ̀yin náà kọ́ bọ́n ti ń dà ń lé yín lẹ́ ti dà yí ẹ̀jẹ̀ wòlíì làwọn tán bí yín. وصفوة العلم أيات أسقاك. ẹ tún mú mi ìmọ̀ ẹ sí mi ìmọ̀ bá àgbà ètò ọlọ́run ló ń sábà bí. جوامع الخير نرجو منك خالقنا. ọlọ́run èyí tá à ń béèrè ni ọlọ́run oore yìí ń lọ báyìí ọlọ́run jọ máa lọ gbére. للشيخ خاتما فثابت في مداك. àmín. طيب له العيش ربي ثم عافيه سلمك يا ربنا في ذا وفي ذاك. سلمك يا ربنا في ذا وفي ذاك. lílà fi kọ̀ọ̀kan ẹja kiri ara bí wọn náà bá kí ó bímọ tó jẹ́ yẹn láyé lílà fi Quraish káàkiri pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. wa amnahum min khawfi àmín. ní àìní ṣẹ̀ṣẹ̀ máa fa àkókò gùn. Allah. gbogbo àwa tí a wà níjòkó ń bí àtẹni tí ó bá rẹ̀ ní dúró èèyàn mẹ́fà ní ń gbáyé. èèyàn mẹ́fà ní gbáyé. inú mẹ́fẹ̀ẹ̀fà ní gbogbo àwa tá a wà ń bí. ẹ sáwò la fọ́ọ̀lù sí. ẹ sáwò bàbá. èmi tọ̀ ìwọ méjì nù. àwa mẹ́ta àwọn mẹ́rin ẹ̀yin márùn. òun. Masha Allah. Allahu akbar. ẹni ó bá rí i pé nínú mẹ́fẹ̀ẹ̀fà yìí ọlọ́run pín òun sí pín kan ń bẹ̀ téyí tó wá pín ọ sí níbẹ̀ bá jẹ́ èyí tó tẹ́ ọ lọ́rùn ó wá ṣe títóbi fọ́ba tó ní ìpín tó pín. Allahu akbar. Allahu akbar. kò yẹ kó jẹ́ nílùú Ìlọrin láti ní ká sọ pé Ọlọ́run tóbi táwa aráwọn èèyàn tí wọ́n sọ wípé kò kan àwọn. istawa rabbuna alala arsh istawa alala arshi Ọlọ́run gún wà sórí àga àlẹ́ àràsí ẹ̀ ó súnmọ́ kẹ́rú náà lòun fẹ́ kọ́ lọ́hùn kó náà gún wà sórí àga oníke tábà wá fẹ́ wò ó àwọn ọmọ wò ó pé àgásá ni wọ́n jọ wà wọ́n dẹ̀ jọ ń ṣèjọba ni káńpó lè gbé ìjọba tiẹ̀ lẹ̀ fúnjọba Ọlọ́run ò bá gbápá gbẹ́sẹ̀ gbé bọ́dì fọlọ́run kásàrà ìlú tó gbé sóòlù ẹ̀ lọ́ba
Allahu akbar. Allahu akbar. Ìlọrin la wà sẹ́. tọ́ masha Allah. Ìlú tá a sì wà yìí Masdarul Ulum, ìlú tí màá ti ń sun ni. Ẹni ó bá sì dá nǹkan mọ̀ yóò mọ̀ wípé owó epo àtowó ọkọ̀ owó ni méjèèjì ṣùgbọ́n wo ló jura wọn lọ. Àlùmọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. ẹni ó bá gbà pé owó ọkọ̀ jẹ́ owó epo lọ kó nawọ́ sókè. Allah. ẹni bá fi Owó epo owó ọkọ̀ owó ni méjèèjì ìkan wá jura wọn lọ́nu méjèèjì. Ìyẹn lè ra ọkọ̀ ní 100 million wọ́n ti ń ta àwọn expensive cars lénìí táwa ń bẹ̀ yìí. Bówó ti wá pọ̀ tó ṣe kó pọ̀ létí wa ni. Ẹ dákun gbogbo àwa táwa ń bí ǹjẹ́ owó epo ló pọ̀ ni àbówó ọkọ̀ ẹni ó bá fara mọ́ pé owó ọkọ̀ ló pọ̀ nàka jáde ọmọ. járe ọ. Tọ́ ajá yìí pé ìdílé àlàtúngé làfsíyà gbogbo èèyàn bí náà ti mọ̀ wípé ẹ̀ẹ̀kan làárọ̀ kọ̀ tí ó fi bàjẹ́ láàmú rẹ̀ kó sí. la ilaha illallah. Ẹni ó bá mọ̀ wípé ọba tí ó bàjẹ́ fún rí lọ́lọ́hùn táàsì wá ní máa tú ìbàjẹ́ ká wá tú ká wá lọ kàn án nídìí ẹ̀ kò sí ní ìbàjẹ́ Ọlọ́run èyí sọ bó oníbàjẹ́ kò sì ní ìbàjẹ́ fọlọ́hùn yóò bàjẹ́ fún ọ èèyàn náà máa sọrú ẹ̀ fún àjẹ́dásàrú ẹ̀ fọlọ́hùn gbé Ọlọ́run sọ pé Ọlọ́run tóbi náà apá méjèèjì fọlọ́hùn pé Allahu Akbar. Allahu akbar. Tó bá yí sì tó lè gbé ẹ̀yìn kúrò lára àga àbí kó kú dìde sórí ẹsẹ̀ rẹ kó tó rọ tọ́lọ́run ló lápá Allah. òun ló lẹ́sẹ̀ Allah. òun ló létí Allah. òun ló lójú Allah. òun ló nímú Allah. òun ló lẹ́nu Allah. ẹni ó bá wá lè gbé gbogbo nǹkan yìí bó o bá mọ gbẹ́nàgbẹ́nà ṣe tíráì kí wọn náà ṣe gbẹ́nugbẹ́nu sọ pé Allahu Akbar. Allahu Ẹ jẹ́ àjòkó akbar fi kulli waqtin wa kulli halin. Àṣẹ títóbi fún ọba títí tóbi kan kò ní bá títóbi ẹ̀. Allahu akbar. Ayọ̀mú Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Lẹ́yìn téèyàn bá kí Ọlọ́run tó kí Ànábì sallallahu alayhi wa sallam. gbogbo òlu lọ́lọ́run máa kó kí rẹ̀ láwọn èèyàn kan lọ́wọ́. Gbogbo àwọn tọ́lọ́run kó kí ilẹ̀ ilé lọ́wọ́ tí wọ́n àdẹ̀jẹ́ kí lẹ́kùn ilẹ̀ yìí ó jáàmù tí wọ́n wa ọkọ̀ ọlọ́rin tí wọ́n wà á dé èbúté ògo tí wọ́n wà á lọ èbúté òfo. Gbogbo ẹni ó bá hàn pé lọ́rin la wà lóòótọ́ gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ láwọn àfáà mọ́yà àfáà nílẹ̀ yìí tó bá yẹ pé wọ́n dìsáàfù ká kí wọn ẹjẹ́ àṣẹ ṣéèwù. ṣéèkù. Ẹni tí ò bá ṣe ó lè jọmọ ilẹ̀ ibòmíì ni ṣùgbọ́n ẹni tá a bá ní kó kí àwọn bàbá ilẹ̀ yìí tó sì jọmọ ilẹ̀ yìí ẹ sọ fún un pọ́ máa lè ní tí ò bá ti kí wọn. ẹjẹ́ àṣẹ ṣéèkù lẹ́ẹ̀kan sí i. ṣéèkù. Gbogbo àwọn bàbá tòní tí wọ́n wà tí wọ́n ń lò sẹ̀mí tí wọ́n ń sayé lọ́wọ́ Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. àmín. Bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin tòní. ṣéèkù. Kódà ẹni tí ò fẹ́ ṣe nítorí Ọlọ́run yóò ṣe nítorí ojú ayé. Bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin tòní. ṣéèkù. Bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin tòní. ṣéèkù. Ìwọ náà gbọ́dọ̀ ṣe ṣéwù tó o bá fẹ́ kí títí o jẹ léyìn. tọ́. Allah. Ọlọ́run kó jẹ́ ká rí bàbá pẹ́. àmín. Ìmáàmù àgbà bàbá ìmáàmù àgbà nílẹ̀ Ìlọrin tòní Ọlọ́run jẹ́ á rí wọn pẹ́. ṣéèkù. àmín. Ó fi dórí gbogbo àwọn tá à ń fòrùn wọn sásọ Ọlọ́run bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n àmín. bá wa dúró táwọn àtayé àmín. ọlá Al-Qur'ani Karim. àmín. Mo kí bàbá wa Kéwúgbèmí. damalahu hayatahu. Ṣé ẹ rí ní jòkó yìí òníwánu ó fẹ́ pọ̀ ju kọ̀sídà lọ. Ìta fẹ́ ṣe gangan kò gbà wá lásìkò ṣùgbọ́n dé àwọn èèyàn tá a bá èèyàn ò gbọ́dọ̀ má kí àwọn àáfàá gbogbo nǹkan lèèyàn lè sọ pé òun ń kánjú tó o bá fi lè kánjú kúrò níbi kíkí àwọn àáfàá àbí ìmọ̀ dọ́sọ̀ ìmọ̀ dápọ́nlé fún wọn a jẹ́ pé o fẹ́ kí màrúwà kúrò lọ́rùn rẹ kó o tó kúnu. fahubukum wajibun. wọ́n bọ́ sọ
ìjọmọlúàbí kúrò lọ́rùn ẹ̀ ó dẹ̀ wora rẹ pé ó wáyé lóòótọ́ ó ráyé ṣe lóòótọ́ ṣùgbọ́n ògúnlẹ̀ rẹ. فحبكم واجب Naam. يشفى السقيم به. ọmọ ìyá mẹ́rin ń lo ogun tọ́ wọ́n ní kí kálukú ó lọ mú nǹkan ìjà tí ó fi jà àkọ́kọ́ wọlé ó gbébọn tọ́ wọ́n lò kárí láì àwọn ọmọ tó yẹ. ìkejì wọlé ó mú dà wọ́n lò kárí láì Mùdásírù ẹlẹ́ẹ̀kẹta wọlé ó mọ̀bẹ ẹni ẹ̀kárí wá wọnú ilé pé kí lòun ó mú òun náà wá má bẹ Masha Allah. ó mú bíléèdì bíléèdì lórí mú tiẹ̀. oníbọn sọ bí ó ti lò ó dùn mí kò sí àsìkò níjòkó. فحبكم واجب Naam. يشفى السقيم به. wọ́n ń sọ sí mi létí pé wọ́n ní aago 6 ni wọ́n á ti bí. ní imarokin Ẹ̀hẹ́n. ní àbí tọ́. so kò yẹ kí a kọjá àkókò náà. ومن أحبكم ينجو من الفتن. mo kí alhaji kọ̀mándà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa kéwùgbè mi ń bẹ̀ mo wá bọ́ síwájú mi ń bí àwọn àjìlá mínàlẹ́ ulama tí wọ́n wà níjòkó Masha Allah. tó jẹ́ yí pé aṣọ tí ọlọ́run rán sí yín lọ́rùn èbó tí ì ṣe mansíìnì tí ń rán rú ẹ̀ tẹ́ ẹ bá rí tẹ́lọ̀ kan tí ó dìde pé èmi ni mò ń rán sọ àáfàá wa Àríbídé sí ẹ jẹ́ kó yẹ kórìí rẹ̀ ò pé ó ń ṣera rẹ̀ ni. sásọ bàtì nílò rán ni àbí ti sàyèrí èwo nu La méjèèjì. ilaha illallah. ẹni ó rán sọ ọjà àáfàá sí ni lọ́rùn ó ń lọ gá tẹ́lọ̀ La ilaha illallah. Tọ́. bàbá Àríbídé sí Adamallahu hayatahu. Adamallahu mo gbé hayatahu. látọ̀dọ̀ yín gbogbo ẹ̀yin bàbá wa àáfàá tẹ́ wà níjòkó ẹ̀yin mọ̀yàmọ̀yà tẹ́ ẹ̀ ṣe mọ́ kì í jòkó ń bì kan. La ilaha illallah. aṣọ tẹ́ ń wọ̀ láwọn nísìnyí aṣọ ọ̀dùnnú aṣọ ayọ̀ ni tí ò ní nọ́mbà Hayyakumullah. aṣọ tó ní nọ́mbà ọlọ́mọ wọ̀ fún yín Amina. ẹ dákun tá a bá láṣọ tó ní nọ́mbà kọ́lọ́mọ wọ̀ fún wa jèsí ń kọ́ kò nílò pàǹsún mẹ́yìn Allah. tá a là wá akọjá ẹni òjò máa ń pa ni. jèsí aṣọ tó ní nọ́mbà ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ Masha Allah. ṣùgbọ́n lẹ́yìn jèsí èmi ò láṣọ kan tó tún ní nọ́mbà tó gbádùn láyé mọ́. La ilaha illallah. bẹ́ẹ̀ bá yẹsẹ̀ dé ẹ̀wọ̀n tó wọlé lónìí wọ́n ti rán aṣọ sáìsì ẹ̀ kalẹ̀ Ha. ó sì ti ní nọ́mbà bẹ́lẹ̀ wọn bá ṣe sí èrè sí ní ó sọ̀rọ̀ aṣọ tí wọ́n fún La ilaha wọ́n ní ẹ lọ pé illallah. nọ́mbà 34 wa òun ló lórí ibú títún mọ́ jalè nú ẹ̀wọ̀n. Allah. ẹlẹ́ẹ̀kẹta aṣọ tí máa ní nọ́mbà bẹ́ẹ̀ bá dé hospital tó jẹ́ hospital ìjọba tó jẹ́ ní ńlá àbí psychiatric hospital tí wọ́n ti wo wèrè ọgbà wèrè. wọ́n ní ẹ lọ mú wèrè nọ́mbà 16 ẹ dé mọ́lẹ̀kẹ́ tó fún un lóògùn yìí máa gé èèyàn jẹ ni o. Allah. gbogbo yín bàbá wa fà ọba yín ti fún yín nọ́mbà tó dáa ọlọ́run dákun jọ àfiọ́ bẹ̀ ọ́ kò sẹ́ni tá a lè fi bẹ lọ́hùn bí ọlọ́run àfọlọ́hùn bẹ lọ́hùn má wù aṣọ ọ̀bànújẹ́ sọ́rùn yín mọ́. Amina. bàbá wa àgbà Àríbídé sí mo ti kí wọn Bàbá wa kíkí Ayára. wọn jù bẹ́ẹ̀ ṣùgbọ́n àsìkò ni ò sí. Bàbá wa Ayára. bàbá wa Ayára ọlọ́run má fi yín lẹ̀ má fi yín ṣẹ̀sín. Amina. bàbá wa àgbà bàbá wo ló tún kù Alikasi mi mo fẹ́ fi kí gbogbo òjókòó lápapọ̀. Allah. Kọ̀nẹ́tù Sàádà bàbá wa kún Masha Allah Allah. bàbá kún fáyà kúnnù ọlọ́run má fi yín lẹ̀ o. Àmín. Àmín. bàbá òsì òyẹmí tí a bá ti rí kọ́lọ̀ yín oníkúrú náà tó dìde tó ní ẹ wá inú tọ̀dọ̀ mi ò dá o appearance shows the manner. Àti rí tẹ́lẹ̀. bó ti rí níta náà ti ṣàlàyé bínú ó ti rí tí a bá lọ sí òye èèyàn bíi yín yìí ẹ gbọ́dọ̀ tòṣì kọ́lọ̀ mọ́ta yín ló sì Amina. nítorí pé òsì òye yín ẹ ṣe tẹ́wọ́ gbà wá ẹ ṣe ẹ kú sọnidọ́mọ ẹ ṣe ẹ kú tọ́nisọ́nà ẹ ṣe ẹ kú sí ọlọ́run Allah. ẹ wá ṣe ẹ kú àṣepamọ́. Allahu akbar. Ẹ kú àṣepamọ́. sheikh wa alkarim almuhtarim alfadil alqasimi Adamallahu hayatahu. ẹni ó bá wí bẹ́ẹ̀ dáadáa kò ní sunrun ìbànújẹ́ lálẹ́ yìí. Adamallahu hayatahu.
kéjẹ tí gbogbo jàmọ́ mò ń sọ fún àwọn èèyàn tí wọ́n bá mi wá ni mò ń sọ fún pé kò ní sunrun bàrí nítorí pé mi tá a sùn àlùkọ́sì mi náà gbà. Adáwọ̀ àyàtà gbogbo tí èèyàn mọ ẹni tí ò bá kí wọn dáadáa orí àga ni ó sùn. orí àga ni àbórí táìsì. àbórí táìsì. gbogbo tí èèyàn fi máa sọ pé òun láyé wá àlùkọ́sì mi ọlọ́run ń pèsè rẹ̀ fún yín. alhamdulillah. ṣùgbọ́n tí kàn máa bà wá lẹ́rù lọ́rọ̀ ọlọ́run ni wípé ajàmọ́ máa là ní kò sí ní tí è ṣe kò sí ní tí ò lè ṣe àyàfà àwọn nǹkan kan tó lóun ò ní ṣe. Allah. ṣùgbọ́n kọ́lọ́hún ó pa odidi ìlú kan run láwùbálí ní ó kẹ́yìn rẹ̀ wà ń kánà lákòmọ́ kéidún fàkídúnì tẹ́ ẹ bá ní tẹ́ ẹ mọ́ ẹ ṣàṣẹ́mi ọlọ́run wò abẹ́lọ́run fún aláàjì wa àṣeyìkò wa ìjọba jálàbí kọ̀nẹ́tù sàádà ọlọ́run abẹ́ọ́ the channel of success. La ilaha illallah. I pray to Almighty Allah in His infinite mercy to continue showering His blessing upon you and your household. Amen. Inshallah Rabbil Alamin. Amen. Ẹ̀yin kan máa ṣe bẹ́ẹ̀ tí ń ṣe lọ. Ní tí ẹ fi máa lálẹ́ ẹ ti níwà rẹ̀ lọ́wọ́. Nígbà ń bọ̀ wálẹ̀ yìí mo kàn wò ó pé ó wá dáa ká wá wọlé sí tẹ́rítírì Sheikh wa Al-Qasimi ládùúrú ìfẹ́ tán fi hàn wá yìí. ká má jẹ́ wọn mọ̀. ká wá má jẹ́ wọn mọ̀. Bàbá Al-Qasimi àti dé lọrin àti ń bọ̀ ń lọrin o. Wọ́n ní ẹ mọ̀ bọ̀ ń bi báyìí. Al-Qasimi Ọlọ́run ò ní já yín sí òhò. Àmín. Ọlágbára Ọlọ́run. Àmín. Mo kí gbogbo jàmá ọkùnrin ní ìjókòó yìí. Mo kí bàbá wa Al-Kali, mo kí wọn káàbọ̀ Sheikh Ọlọ́run ní jí ó bàjẹ́ fún yín. Àmín. Mo kí gbogbo ọkùnrin ní ìjókòó yìí. Mo kí gbogbo obìnrin ní ìjókòó yìí. Sheikh wa Akilapa kíkí yín Nuktatul Farida ni. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Àmín. Ọlá Ànábì wa Muhammad. Sallallahu Sheikh alayhi wa Ayolo, sallam. assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Mo fi ọmọ ìyá mi Alhaja wa Zainab àwòkọ́ arẹwà. Mo fi Alhaja Zainab kí gbogbo tí jẹ́ obìnrin níbí. Tọ́. Wọ́n wá ní a ṣe wáàsí. Kò sì sásìkò. Kò sì sí àsìkò mọ́. Tọ́. Ṣùgbọ́n dé n tí mo fẹ́ kó yé gbogbo jàmá ní ìjókòó ń bí. Wọ́n ló wá Al-Qasimi làwọn ń ná yìí. Allahu akbar. Ọlọ́run mọ̀ jí ó bàjẹ́. Ọlá Ànábì wa Muhammad. Alhaji wa kọ̀mándà náà náwó yẹn. Ọlá la ilaha illallah. Kọ̀mándà yẹn ní màá padà sí aburú. Àfàwà àwíyé àfẹ́ ìdákun ẹ jókòó báyìí. Láàárín ìṣẹ́jú márùn-ún ẹ jókòó bá náà. Ẹ jẹ́ wọ́n wà bá náà. Ẹ yá mi ní etí yín ẹ máa fi gbọ́ mi. Ẹ yá mi ní ojú yín ẹ máa fi wò mí. Ẹ wá yá mi ní ọkàn yín alápọ̀nlé ni ẹ máa fi bá mi di ọ̀rọ̀ yìí mọ́lẹ̀. Aha, mo sọ wípé òníwánu ni ó fẹ́ ju kọ̀sídà lọ́njọ́kọ́ yìí. Masha Allah. Torí pé àwọn èèyàn kan wà tó jẹ́ wípé ó lè fa ẹ̀fọ́rí lálẹ́ tí wọ́n bá délé pé mo sì wá ṣe tó bá yín wá kí lágbájá. Rahid Jilisa Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fún yín. Àmín. Ìyá wa ẹ̀ ní máa padà sí aburú. Àmín. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Wọ́n ló wà àdúrà Al-Qasimi làwọn sàn. Sákìlù tí ń bá Àfàwà bọ́tọ̀ Rahid yìí o. Ọlọ́run ò ní padà nù ìjọba yín. Àmín. Ọlọ́run Al-Qur'ani Karim. Àmín. Sánmà ń sọ fún wa pọ́lọ́hún fẹ́ dára. Kò sì sára táwa náà fẹ́ dá lábẹ́ sánmà ń gbọ́ Ọlọ́run bá ń dára lọ́wọ́ bàbá wa jẹ́ túmọ̀ bí akí wọn. Àfàwà àwíyé Ahmad. mo wò ó pé ìpọ̀jẹ́ ni òjò máa ń pa lọ ni. Bàbá. Kíni tí ní sákìlù o. Tọ́. Àfàwà Ahmadu Al-Labib àwíyé Allah. Ẹlẹ́yìí ò ní. ó ti pẹ́ tí àwíyé ti ń gbáyé bọ̀. Alhamdulillah. Ó tójọ́ mẹ́ta tí àwíyé ti ń sáyé bọ̀. Alhamdulillah. Ó tànà tí àwíyé ti ń níyì bọ̀. Alhamdulillahi Rabbil Alamin. Ó wá ń dùn, ó ń dùn, ó ń dùn. Ẹnìkan tó lè náwó òkè pé òun mọ tí ó gbẹ̀yìn adùn bí kò sọ. Allah. Kò pa dandan fọ́lọ́hún kó fi adùn gbẹ̀yìn adùn. Allahu akbar. Bí náà bá kú
nílẹ̀ Yorùbá àfẹ́rú bojú ó ta fúnná tó fẹ́rú bojú ńgbà ó fẹ́ kú èyí tó dáa jù fúnná ó ní kó bí iná kalẹ̀ káyé tún máa taná lára nánà àfàwà àwíyé èyí tí mo fẹ́ jẹ́ kó yé yín jù ni wípé ẹ jẹ́ kí ọpẹ́ ó pọ̀ ju ìbéèrè yín lọ. Alhamdulillah. torí pé ìtẹ́ni tó ní tẹ̀sùbà láti bí tó fẹ́ gùn dé Ìbàdàn in tó wọ́ọ̀tì lọ́lọ́run wọ́ fún yín pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí. Allahu akbar. ìtẹ́ni kan torí ẹ̀ jẹ́ oògùn tó wé ọṣẹ tí ọdẹ tún bóra tọ́sílàìtì lóru wọn ta nìyẹn èmi àfáà ni mò ń tọ́jú ara mi ni. Allah. tí ń wẹ̀ ní oríta mẹ́ta nínú ajáde àpẹẹrẹ. Allah. in tó ń wá ó náà nìyí. in tí wọ́n ń pè níyì láyé a máa jowó lọ látàná kódà láti jẹrin. afáwa àwíyé iyì lẹ́ ń níyì iyì ní ń bẹ̀rẹ̀ bọ̀ yìí kí náà fi lo yìí. Kí ni? a ti ń gbọ́ orin Islam ti pẹ́ ọjọ́ ti pẹ́ tá a ti gbọ́ orin Islam tí kálukú ti ń kọ́ tí wọ́n ti ń kọ́ tí wọ́n ti ń kọ́. àwọn bàbá wa Fálọ́wọ̀ wọ́n gbé tiwọn náà kalẹ̀ bàbá wa Abdul Wahabi Fálọ́wọ̀ wọ́n gbé tiwọn kalẹ̀ bàbá wa níbàdàn yìí ti ń jẹ́ Gbadé bàbá Akínbọ̀dé Gbadé Abdullahi bàbá Alubarika wọ́n gbé tiwọn náà kalẹ̀ wọ́n kọ́ bàbá wa Àríyọ̀ wọ́n kọ́ tiwọn èèyàn pọ̀ tó ti kọrin tó ti kọrin tó ti kọrin ṣùgbọ́n o a máa wá jọ wá lójú oníwàásí ó lè jáde kó mọ̀ wọlé mọ́ tí ó fi kú ṣùgbọ́n bólórin bá gbéra náà rẹ̀ dé nígbà tẹ́ ẹ bá fi rí ọdún ayé ò máa kà á sí lọ́rùn ni pé ó dọdún mẹ́fà ó kù ọdún mẹ́rin tí ó wọlé padà. La ilaha illallah. ẹ dákun kí ni ti àwọn tó wà ń ta wọlé. sáfù ọ̀fà ni bàbá olùkọ́sì mi àṣàṣì ni ṣé n tí wọ́n fi ṣẹ̀dá orin ló ń ti ẹni tó kọrin lánàá tó kọ́ alákọ̀ọ́gba yìí tí gbogbo ayé ń pàtẹ́wọ́ tí gbogbo ayé ń dìde tí gbogbo ayé lòun la fẹ́ gbọ́ tí wọ́n nara wọn nídìí ríra kẹsẹ̀tì rẹ̀ kí ló dé táyé tó rí kẹsẹ̀tì rẹ̀ lánàá tán ní àràmọ́ a tún ti ń gbọ́ nǹkan mi. La ilaha illallah. ìdí nìyí o wọ́n pe etí wọ́n ní wo etí kí ló héètì jù láyé wọ́n ní wo ojú kí ni wọ́n náà héètì jù láyé àwọn méjèèjì wá fọhùn lọ́nà kan ojú ní sẹ́ẹ̀rì tí n bá ti rí gbogbo ìgbà mo mọ̀ héètì ẹ̀ ìmọ̀ ń sún mi nù. etí ní sẹ́ẹ̀rì tí n bá ti ń gbọ́ ní gbogbo ìgbà mo mọ̀ héètì ẹ̀ afáwa àwíyé ó pọ̀ lóòótọ́ ṣùgbọ́n mọ̀ jẹun ó lò tán. àwa là ń fẹ́ yín sáàrẹ̀ ti ju ti kinní lọ sáàrẹ̀ ti ju ti kinní lọ ayé ló pé lónìí yìí o ǹjẹ́ tá a bá fẹ́ ṣe bá dé yìí ní next year sáwọn èèyàn ó tún pọ̀ jù báyìí lọ times 2 eléyìí tóró yẹ kó times 3 eléyìí ni o àbí wọn ní tó báyìí mọ́ sẹ́bẹ̀lì kọ́ọ̀sì mi ṣe wáyé àtàwọn bàbá àgbàlagbà bàbá aríbidé sí ni ṣé bí gbogbo àwọn bàbá yìí ti wáyé ǹjẹ́ tó o bá tún pè wọ́n ń jọ́ mi ǹjẹ́ wọ́n tún ń bọ̀ kí ló ní tó o fi pe òde tòní táyé fi jẹ́ látẹ̀kùn kàtọ̀ báàlì yẹtìrú kùtọ̀ bulahu. wàlá tẹkùn kàtọ̀ báàlì yẹtìrú kùtọ̀ bulahu. àbáwá àwíyé wàlá tẹkùn kàtọ̀ báàlì yẹtìrú kùtọ̀ bulahu. wàlá tẹkùn kàtọ̀ báàlì yẹtìrú kùtọ̀ bulahu. liruyati malin innahu gairu fahimun. liruyati mali innahu gairu fahimun. liruyati mali innahu gairu fahimun. a ní kí ni ilé olórin wọlé máa bá ti jáde wọn ó sì wọlé padà. látẹ̀kù kátó báàlì yẹtìrú kùtọ̀ bulahu. gbogbo ẹni ó wà ń bí ó kọrin ó kọrin
ó sàfà ó sàfà ó ṣe jálàbí ó ṣe jálàbí tọ́ ó jẹ́ èèyàn ó jẹ́ èèyàn ọlọ́mọge ni kíní kan ni mẹ́jà kó pọ̀ jù lórí tó o bá ní. wala taku. ṣẹ́jú rẹ lọ́lọ́run ó fi mú un tó jù jáde lẹ́gbẹ̀ẹ́ rẹ. kátó báàlì Naam. yẹtìrúkù tó bùlàhù lírù yàtì máàlì Ẹ̀yà yìí. innahu laysa fahimu àwíyé. lírù yàtì máàlì innahu laysa fahimu. àkọ́kọ́ tí já ẹni ó ti jáde lánàá tí máa já wọn lọlẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ ní àlìkíbùrù. àwa la tó báyìí àwa la dà báyìí àwa ni wọ́n ń gbọ́ lọ́wọ́ àwa máa lọ́mọ tó ń sọ kò sẹ́ni bí ìwà lẹ́yìn ìwà àwa náà ni ẹni ó bá fẹ́ wáyì ọ̀dọ̀ wa ni kó wá sí ẹni ó bá fẹ́ wá gíga àwa ni kó tẹ̀lé àwa lè èèyàn òde ńlá ni wọ́n ń perú wá sí èèyàn ńlá lẹ́ẹ̀bà lóde tiwa dákun àwọn èèyàn kéékèèké gbogbo ẹni tó lóní ńlá lónìí ibo làwọn náà ti bẹ̀rẹ̀ ibi kéékèèké kọ́ ni. la ilaha illallah. àbáwá àwíyé lọ jìnnà sí kíburu. alikiburu òtúrúkìlì kiburu. má rírà rẹ bó ti rí ó mọ sórí ẹni ó bá tún rìn dìn fara ayé yìí kò gba gìràgìrà ayé yìí kò tún wá gba kẹ́dà tún wà nù hold up tráfíkì ayé. abáké ó gbè mí. wàlẹ́ kéwù ni ó gbọ́ láàmì sí ìdí ìmọ̀ ni ó bá ń gbé karama gba ọlá mímọ́ lò omi bá mi fàṣẹ sí. ìdí kéwù ní ó gbọ́ láàmì sí ìdí ìmọ̀ ni ó bá ń gbé karama gba ọlá mímọ́ lò omi bá mi fàṣẹ sí. wọ́n lè bí yóò pa wá nílé kéwù wọ́n níyà yóò jẹ wá nídìí ìmọ̀ ìgbà tí ó sì àmọ́ lọ tá a bá dọ̀rẹ́. ìdí kéwù ní yóò gbọ́ láàmì sí ìdí ìmọ̀ ni ó bá ń gbé karama gba ọlá mímọ́ lò omi bá mi fàṣẹ sí. Dùnìyàna hasanatan akhiratuna hasanatan. láyé pẹ̀lú ọ̀run kọ́rùn mọ̀ọ́dé. ìdí kéwù ní ọgbọ́n mi sí ìdí ìmọ̀ ni ó bá ń gbé karama ọlá ìmọ̀ lò omi bá mi fàṣẹ sí. Kéwù ní ọgbọ́n mi sí ìdí ìmọ̀ ni ó bá ń gbé karama gbà ọlá mímọ́ lówù mi bá mi fàṣẹ. ìdí kéwù ní ọgbọ́n mi sí ìdí ìmọ̀ ni ó bá ń gbé karama gbà ọlá ìmọ̀ lò wù mí bá mi fàṣẹ. wọ́n lé Dùnìyàna hasanatan akhiratuna hasanatan. láyé pẹ̀lú ọ̀run kọ́rùn dojo ìdí kéwù ní ọgbọ́n mi sí ìdí ìmọ̀ ni ó bá ń gbé karama gbà ọlá mímọ́ lò wù mí bá mi fàṣẹ sí. ẹ bá mi yóò bá ẹnẹ́bí wa Muhammad. sallallahu alayhi wa sallam. àwíyé ń dá owó níná dúró. Allah. wàlá tẹ́kù. níbi tí mo dé yìí ó yẹ ju máìkì ilẹ̀ kí n máa lọ ni. ṣùgbọ́n àwọn nùkútọ́ọ̀tù kan wà tí mo ní láti yan. Allah. àwíyé iṣẹ́ wa ni. ẹ dákun kí polo bá ń fọ́ ká tásán rárá bá ń kún yùmùyùmù bí kàkàkí bá ti gbóhùn òkè gbogbo wọn ó sinmi ariwo ni. Allah. àwíyé iṣẹ́ wa ni aṣọ wa ni kọ̀mándà oúnjẹ wa ni ọmọ wa ni àbúrò wa ni ọ̀rẹ́ wa ni onítì wa ni èèyàn wa ni olùtẹ̀lé wa ni olólùfẹ́ wa ni kò wá gbọ́dọ̀ dáa tó báyìí ká má rí ibi tó bá wá kù sí ká sọ fún àfa pé ó dáa o ó dáa o ó dáa o ṣùgbọ́n kù síbi sọ́bì ń jọ mí o. Hayyakumullah. èyí tá a fà ṣe lónìí mo fún àfa ní excellent. Allahu akbar. àfa kó ogo máàkì tán ni. Allahu akbar. ṣùgbọ́n tó lè padà sọ ẹni tó ti gba mùmùtásù di màrìsúbù. Màrìsúbù padà. ó ní kó fi tó ṣe tó fi níyì ilẹ̀ o. Hayyakumullah. àwọn bàbá yìí bí o ti mọ kúnlẹ̀ wájú wọn. má jọ lọ́kùnrin ó jìnnà lẹ́ o. èmi mo fáìn tó báyìí. Fáìn tó báyìí.
Èmi mo fáyìn tó báyìí. Èmi ni mo fáyìn tó báyìí. Èmi mo dá tó báyìí. Èmi mo dá tó báyìí. Ní ó da ọmọbìnrin mi padà láti Yóò polówó. dá ọmọbìnrin mi padà láti polówó. Àwíyé sábà máa gbọ́ mi. Bàbá àwíyé. Àwíyé la lọ́wọ́ bá sọ. Ibi tó o bá dé lónìí. Ibi tẹ́ ẹ bá dé lónìí. Táyé fi ńlá fi wọ́. Táyé fi ńlá fẹ̀yìn. Mo ń wẹ̀yìn mọ́ sọ páfẹ́ mi lóòótọ́. Ẹ má wọ ìyẹn má sọ páfẹ́ yín lóòótọ́. Ọlọ́run nìkan Ọlọ́run nìkan ló ní kó sọ pé mi ni. ló ní kó sọ pé mi ni. Lẹ́yìn èmi ni Ọlọ́run. Lẹ́yìn èmi ni Ọlọ́run. Kò sẹ́mi nìkan tó tún jòlì dínà mọ́. Kò sẹ́mi nìkan tó tún jòrì dínà mọ́. Àfọwọ́ àwíyé. Àfọwọ́ àwíyé àgbà. Dákun má ṣe èmi ni. Ẹ dákun ẹ má ṣe èmi ni. Ó dùn mí máìkì ti kú. Ó dùn àwọn ọ̀fà máìkì ti kú. Ìyí tí mo fẹ́ fi kó lẹ̀. Ìhun táwọn ọ̀fà fẹ́ fi kó lẹ̀. Lọ́rọ̀ ẹdún. Lọ́rọ̀ ẹ̀dùn. Agbórí igi réferéfe. Agbórí igi rẹ́fẹ́rẹ́fẹ́. Tẹnu wá kán lápá. Dẹ̀dùn wọn kan lápá. Tó wá di ẹdun arinlẹ̀. Tó wá di ẹ̀dùn arinlẹ̀. Ẹdun tí ń rìn lórí igi níjọ́. Ẹ̀dùn tí ń rìn lórí igi níjọ́hun. Ó wá padà dẹni ayéré ń káfà. Ó wá di ẹ padà di ẹni arí ń káfà. Ó wá padà rìn lẹ̀lẹ̀. Ó wá padà rìn lẹ́lẹ̀. Gbogbo àwọn tó gbà fún. Gbogbo àwọn tó ẹ̀gbọ́n fún. Tó fi ń yọ. Tó fi ń yẹ yín. Má sọ pé tiwọn bá wo. Má sọ pé tiwọn bá wo. Nínú olórin ilẹ̀ yìí. Inú olórin ilé yìí. Tọ́lọ̀ ń tẹ́wọ́ gbà. Tọ́lọ́hun tẹ́wọ́ gbà. Ìkànnì aláàjì wa kọ̀mándà. Ìkànnì Alhaji wa kọ̀mọ́ndà. Àtàwọn bẹ́ẹ̀ 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 Àtàwọn bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. Má gbé èjìká rẹ sẹ́gbẹ̀ẹ́ èjìká wọn. Má gbé èjìká rẹ sẹ́gbẹ̀ẹ́ èjìká wọn. Èèyàn tí ń gbólórin. Èèyàn tí ń gbọ́ lórin. Ó pọ̀ ju èèyàn tí ń kọrin lọ. Ẹ pọ̀ ju èèyàn tí ń kọrin lọ. Ọlọ́run ó mú fáǹsì ẹnì kọ̀ọ̀kan. Ọlọ́run mú fáǹsì yẹn kọ̀ọ̀kan. Yóò mú fún wa láti kọ́nà kọ̀ọ̀kan. Yóò mú fún wa láti kọ́nà kọ̀ọ̀kan ni. Má sọ pé o fẹ́ du fáǹsì ẹni. Má sọ pé o fẹ́ du fáǹsì ẹnìkan. Má sọ pé o fẹ́ gba fáǹsì èèyàn Má kan. sọ pé o fẹ́ gba fáǹsì yẹn kan. Ọlọ́run ti fún ọ ní tiẹ̀. Ọlọ́run ti fún yín ti yín. Ní tó ní òun. Ohun tẹ́ ẹ ní òun. Gbìyànjú láti mọ̀ ọ́ lò. Gbìyànjú láti mọ̀ ọ́ lò. Ọlọ́run jẹ́ ó kalẹ̀. Ọlọ́run jẹ́ ó kalẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun alal mursalin. Walhamdulillahi rabbil alamin. Ẹ sọ fún un ni pé epo ẹ ò bí tí wọ́n ń gbé sí olóòtú náà ló King Babu.